Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. That's over 100. And just no program. Keep showing that they were waiting for you. Show to me. Tata. Ẹlẹ́gbẹ́ ọ̀fẹ̀gbẹ́. Sílẹ̀kùn ní ìwò wí lọ́wọ́lọ́wọ́. Ẹni tí wọ́n ní kò lè àbọ̀dàbọ̀dà bí kọ́lé aláróró. Ojú ra dáadáa tó bá fẹ́ yọ̀bọ̀ o. Èyí ṣàdíyàwó ló lọ bá ṣe dárò. Pàpọ̀ tó bá sọ bí lọ́kọ̀ pàpọ̀ tó sọ bí ọ̀rọ̀. Ẹlẹ́pà kì í ṣe bí àárín ilé. Àtàwọn ilé pàkúrú wọlé lẹ́yẹlé. Àwọn òbí onírà gbọ́gbọ́ fọ́kọ́ ọdún sọ. Lọ́jà òbí èkó lóko jábọ́ lẹ́yìn lókun ìgbó. Ọba kò sí bẹ̀rù kì í ṣe ní àárín ilé. Àtàwọn ilé pàkúrú wọlé lẹ́yẹlé. Àwọn òbí onírà gbọ́gbọ́ fọ́kọ́ ọdún sọ. Ajá òbí rẹ̀ dúró kó jábọ́ lẹ́yìn ẹkùn nígbó. Ọba kò sí bẹ̀rù kì í ṣe ní àárín ilé. Kábíyèsí aláyélúwà. Ẹni tó ọba ló ń ọba ṣeré. Ẹni tó ọba ló ń ọba ṣeré. Ọ̀rẹ́ wọn ní fọ́tò ọdún sọ́ba. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.